My people, this is the church that Fulani terrorists attack. They kidnap 36 Christians in this church, then kill 2 Christians in this church. Yes, then kill 3 Christians, kidnap 36 during the service. These terrorists came inside this church, stole their phone, their money, their bags, slaughtered 3 people. After that, they went on and kidnapped 36. This is what is happening in Nigeria. Christ Apostolic Church, Kwala. May God have mercy. Ní agogo 6 ó kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ àná, wọ́n jọ́sìn lọ́wọ́, wọ́n wọlé dé ẹnu ọ̀nà tí wọ́n bá wọlé lélẹ̀. Ẹnu ọ̀nà méjèèjì ètò wà lẹ́gbẹ̀ẹ́ ẹnu ọ̀nà síwájú ìta ilẹ̀ ń wò yìí, àwọn ẹnu ọ̀nà tí apá ọ̀tún àti apá òsì òun ni wọ́n bá wọlé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìbọn tí wọ́n sì kó àwọn ènìyàn tí ó lé ní 30 láti mọ iye tí wọ́n kó mọ́ báyìí. A rí ní àrídájú wípé wọ́n lé ní 30 tí wọ́n sì pa ènìyàn 3. Ẹ jẹ́ kí a lọ sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn ilé ìjọsìn tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Ká lọ béèrè ìbéèrè bí ó ṣe ṣẹlẹ̀ ní àná. Ibi tí àwọn ènìyàn yìí gbà wọlé lánàá ni ṣe ti rí. Ibi tí wọ́n gbà wọlé lè nínú igbó, ibi tí fẹ́ǹsì àyíká àti àyídà ilé ìjọsìn náà dé ní. Ibẹ̀ ni àwọn ajínigbé gbà wọlé. Ẹ ti rí ẹnu ọ̀nà àbọ̀wọlé ti apá òsì tí wọ́n gbà wọlé lẹ́wọ̀n lọ́kàn yìí. Ẹ jẹ́ lọ fi ẹnu ọ̀nà àbáwọlé ti apá ọ̀tún fi hàn wá. Ẹnu ọ̀nà àbáwọlé ti apá ọ̀tún ilẹ̀ ń wò yìí. Ibẹ̀ ni àwọn ènìyàn yìí tí wọ́n gbà wọlé. Ibi tí wọ́n gbà wá ní àná ni. Àlùfáà ilé ìjọsìn náà wọ́n wà ní ìtẹ́ òkú. A máa ní sùúrù fún wọn ní ìṣẹ́jú àáyá láti lè béèrè ìbéèrè kan tàbí méjì ní ọwọ́ wọn, bóyá wọ́n máa lè sọ díẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lánàá. Ẹ jẹ́ ká ní sùúrù fún wọn kí wọ́n fi kúrò ní ìtẹ́ òkú. Wọ́n ń ṣe ìsìn fún àwọn tí wọ́n pa ní àná. Wọ́n ti ń sin méjì lọ́wọ́ nínú wọn. Ẹni ẹ̀kẹta wọ́n ti lọ fi mọ́tò gbé. Inú ilé ìjọsìn tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní àná ní dédé aago 6 kọjá ìṣẹ́jú 15 inú ilé ìjọsìn láwa Christ Apostolic Church Òkè Ìṣẹ́gun Eruku Zonal Headquarter. Ibẹ̀ láwa chọ́ọ̀chì tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní àná ilẹ̀ ń wò yìí. Dédé agogo 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ ó ní àwọn ajínigbé wá sí Eruku ní ìpínlẹ̀ Kwara lánàá
ó dẹ̀ jẹ́ ìgbà tí àwọn ilé ìjọsìn náà tí wọ́n ń ṣe ìsìn lọ́wọ́, ìgbà náà ni wọ́n wọlé. tó bí wọ́n ṣe wọlé, wọ́n bẹ̀rẹ̀ sí yin ìbọn, wọ́n ta ìbọn bolẹ̀ gidigidi, tó jẹ́ wípé kò yí ẹnikẹ́ni ibi tí ò bá àṣà gbà. wọ́n ṣe wọnú chọ́ọ̀chì nìyẹn. wọ́n ṣàpa àwọn èèyàn 3 láti rí àrídájú pé wọ́n pa lánàá. ìkan wà ní ilé ìwòsàn tí wọ́n ti yọ ọta ní ara rẹ̀, lára àwọn tí ìbọn bá. ọ̀bá yìí àwọn 3 la rí àrídájú wípé wọ́n ti kú. àwọn 2 wọ́n wà ní ilé ìjọsìn báyìí, lára àwọn 2 tó ti kú wọ́n ti kó wá. ìkan wà ní ilé ìwòsàn, wọ́n ṣẹ̀ lọ fi ọkọ̀ gbé wá ni. àwọn ènìyàn wọ̀nyí wọ́n wá láti wá bá ẹnikẹ́ni ṣeré lánàá. wọ́n yin ìbọn bíi wèrè ni. ìbọn tí wọ́n yìn lánàá, ọta tí a sà ní agbègbè ilé ìjọsìn, ó lé ní 100 sókè. àwọn èèyàn tí a confam báyìí tí a rí àrídájú wípé wọ́n kó, àti mọ̀ wọ́n tán o, bọ̀ wọ́n lé ní 30 tí wọ́n kó lọ nínú ilé ìjọsìn lánàá. lẹ́yìn ìgbà tí wọ́n pa àwọn 3 tán, ẹnì kẹrin kò kú, ó wà nílé ìjọsìn tí a dẹ̀ tí mọ bí a ṣe máa rí àwọn tí wọ́n kó lọ báyìí. tó inú ilé ìjọsìn lẹ́rí tí a wà báyìí. gbogbo agbègbè àyíká chọ́ọ̀chì la wà yìí níbi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní ìlú Èrùkú ní ìpínlẹ̀ Kwara. ẹ rí àwọn èèyàn, àwọn tí wọ́n palẹ̀ rí tí wọ́n ń lọ yìí, ẹ ti rí. wọ́n bà nǹkan jẹ́ ń bì lánàá. kódà àmọ́ adúpẹ́ lẹ́yìn ọwọ́ àwọn security wa, àwọn vigilante wa, wọ́n gbìyànjú púpọ̀, àmọ́ kò sí ọta. gbogbo wọn ti yin ọta tó wà lọ́wọ́ wọn tán, kò sọ́ta, kò sí nǹkan kan. láàpọ̀ ńgbà tán ti yin ọta tán, kí ló kù tí wọ́n á ṣe? oníkálukú wọn ń fèrè gbé ni, gbogbo wọn ń fẹsẹ̀ fẹ́ ni. lára àwọn tí wọ́n kó lọ lánàá, ibi tí kámẹ́rà wà yìí, ibẹ̀ ni wọ́n kó wọn gbà lánàá. so lára àwọn tí wọ́n kó yẹ, ọ̀kan nínú wọn ó bọ́ tí a rí ní òwúrọ̀ yìí. so òun ló dé tó wá ṣàlàyé, ó ní rọ́bà lára àwọn ènìyàn wọ̀nyí. ìyẹn ló ń fi yé wa wípé àwọn pípù wọ̀nyí wọ́n lé ní 10 láwọn ènìyàn burúkú wọ̀nyí, àwọn báńdíìtì láwọn tí wọ́n wá sí ìpínlẹ̀ Kwara ní ìlú Èrùkú ní àná ní ọwọ́ aago 6 kọjá ìṣẹ́jú 15, tí a sì ń gbà ládùúrà kí Ọlọ́run ó jẹ́ kí àwọn tí wọ́n kó wọgbó kárí wọn gbà láyọ̀ àtàlàáfíà. àwọn ìpínlẹ̀ Kwara náà, àwọn gọ́fúnà wa ká dákun kán gbà wá lọ́wọ́ àwọn ènìyàn wọ̀nyí. ojoojúmọ́ wọ́n ń dà wá láàmú, kò sẹ́ni tó lè lóko mọ́. kódà tólúwẹ̀ bá wà nílé gan, olúwẹ̀ á máa wò yányànyán ni. gbogbo àyíká àti àyídà ilé ìjọsìn lẹ́rí tí mo wà yìí, kò lẹ́ ń wò wọ̀nyí. kí ẹ sì máa fi àdúrà ràn yá àwọn ìlú wa, gbogbo àwọn ìlú tó wà ní agbègbè wa yìí tí wọ́n ń dà láàmú. ẹ máa fi àdúrà ràn wá lọ́wọ́ kí Ọlọ́run ọba kó gbà wá lọ́wọ́ àwọn ènìyàn burúkú wọ̀nyí. kò pani rẹ́rìn rárá, ó bani nínú jẹ́ ni. kódà ìgboro báyìí kò sí ẹni tó lè lóko, kò sẹ́ni tó lè lódò. ẹ̀rí ìkan lára àwọn tí ó ń bọ̀ láti ìtẹ́ tí wọ́n ń sin òkú sí, ẹ̀rí àwọn tó lọ sin àwọn 2 tí wọ́n kó wá ní ẹ̀rí ara wọn lẹ́rí tí wọ́n ń bọ̀ yìí.
wọ́n ń bọ̀ láti ìtẹ́ òkú níbi tí wọ́n ti lọ sin àwọn méjì, so wọ́n ti lọ fi ọkọ̀ gbé ẹnì kẹta, èyí tí a rí ní àrídájú pé òun náà ó ti filẹ̀ ṣaṣọ bora. Yeah, thank you for watching. Subscribe to our YouTube channel and watch the next video. Shalom.